ó dáa tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ìbójútẹ̀ fún òwà ojú náà ní fún etí tẹ́ fi ń gbà wá ìtínà òní di agara kì í dóníṣe Elédùmarè agara òní dá wa láṣẹ lọ́wọ́ Elédùmarè orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí ṣáájú ká tó máa pẹ̀ kẹ́lu agbami ìròyìn náà. wọ́n ní ẹni àná báyìí ó ní ara ń ta Ọlọ́run ni yóò sì tu àpalára o òun lọ̀rọ̀ Àtíkù Abubakar pẹ̀lú bí ó tún ṣe bẹ́ẹ̀ sọ̀kò ọ̀rọ̀ mìíràn sí Tinubu pé bàbá tún ti ń gbèrò láti dá ọgbọ́n ìlú míì fún ètò ìdìbò 2027 lórí ètò ìdìbò ìpínlẹ̀ Ondo olùdíje mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ látinú ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún gómìnà Lucky Ayédàtiwa. ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ ní Lọ́kọ́jà ti ṣe bẹ́ẹ̀ fọwọ́ sí júwe ilé fún olùkọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní iléèwé náà lórí ẹ̀sùn pé wọ́n ń béèrè fún ìbálòpọ̀ ṣáájú kí wọ́n tó fún àwọn akẹ́kọ̀ọ́ ní máàkì wọn. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn 3 tí wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye lásìkò ìjàmbá ọkọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. nípínlẹ̀ Ọ̀ṣun ìjàmbá ojú pópó ló ti ṣe bẹ́ẹ̀ rán ọlọ́kadà kan sọ́nù àpàpàǹdodo báyìí. ọwọ́ ti tẹ Samuel ní ìpínlẹ̀ Ògùn lórí ẹ̀sùn pé ó fọmọ ọdún 14 lóyún ní ìpínlẹ̀ ọ̀hún. ní ìròyìn ti Yorùbá Nation níṣe ni ogunlọ́gọ̀ àwọn ọmọ káàárọ̀ òjìrè tí wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ káàárọ̀ òjìrè dénúdénú ni wọ́n ti pe àkíyèsí àwọn ajìjàǹgbara tí wọ́n pè fún ìdásílẹ̀ Yorùbá Nation láti pakitímọ́lẹ̀ lórí ìkéde àti ìtanijí lórí ìrìn àjò náà fáwọn ènìyàn. Biafra Nation Sam Ekpa ó ní ó ti ń yọ yẹ̀yẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ayélujára báyìí wípé ààrẹ òtó ẹrú tí ó wọ ilẹ̀ Ìgbò mọ́ bí ti ń wù kó mọ́. ìròyìn ti ilẹ̀ òkèrè wọ́n ṣe pàṣán ìyà fọ́kùnrin tó ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó oníyàwó lórílẹ̀‐èdè Zimbabwe. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. wọ́n ní ẹni tá a nà báyìí ó náà ní ara ń ta Ọlọ́run ni yóò sì ṣe bẹ́ẹ̀ tu àpọ́n lára ó ń lọ́rọ̀ Àtíkù Abubakar pẹ̀lú bí ó tún ti ṣe bẹ́ẹ̀ sọ̀kò ọ̀rọ̀ mìíràn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sọ di mọ̀ pé níṣe ni bàbá tún gbèrò ọgbọ́n èrú fún ètò ìdìbò ọdún 2027. ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì tún jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP tọdún 2023 Alhaji Àtíkù Abubakar ọlọ́mà tún ti sọ wípé kò tán lára òun o àfi dandan kó ń sọ̀rọ̀ ibi tó ń bá sì tìrò tó okòdóró ọ̀rọ̀ báyìí òun yóò sì máa kanjú abẹ́rẹ́ ní kò ní pẹ̀lú bó tó ti ṣe fèsì fún iléeṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kàkà tí wọn yóò fi mójútó awuyewuye àti làásìgbò tí ń bọ́ ọmọdélédè Nàìjíríà fínra níṣe ni wọ́n tún gbèrò ti ń gbèrò ọ̀nà míì láti fi ṣe ìrú tọdún 2027 lásìkò tètò ìdìbò náà tó bá tún wáyé. Àtíkù Abubakar ó ló fi ìròyìn náà léde látọ̀ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ ìyún Frank Shaibu ó ní ó fi ìròyìn náà léde èyí ló sì bí ìgbésẹ̀ tó já sí wípé ẹni tí ó jẹ́ mínísítà fọ́nrọ̀ ilẹ̀ Àbújá ti ṣolúlu ilẹ̀ yìí Nyesom Wike lásìkò tó ní ìtàkùrọ̀sọ kan nínú ètò ti sọ di mọ̀ wípé kò sí àyè fún Àtíkù Abubakar láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí ti ń wù kó mọ́ ó ní pàápàá jùlọ nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn kò lè fa àyè rẹ̀ lẹ̀ wọn ò sì lè fún ní tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ẹni tí yóò díje sí ipò ààrẹ lọ́dún 2027 ó nítorí wípé orí bàbá náà òun ló le tí kò sì tọ́ sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Àtíkù yóò máa fèsì padà ó sọ dúnmọ̀ wípé torí ọ̀nà èrú tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn ènìyàn rẹ̀ tí wọ́n fẹ́ gbà ó ló mú kí Wike kó máa sọ̀rọ̀ báyìí ó ní kàkà tí
tí wọ́n fi mójútó ní ti ń bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra níṣẹ́ ni wọ́n tó ti ń gbèrò láti jáwé olúborí pẹ̀lú ọ̀nà èrú nínú ètò ìdìbò tọdún 2027 oníbọ̀rọ̀ ò bá wá rí bẹ́ẹ̀ ǹjẹ́ ó yẹ kí Wike kó máa sọ̀rọ̀ wípé kò sáǹfààní fún ẹgbẹ́ òṣèlú míì láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní nígbà tó já sí wípé wọ́n ti mọ kọ̀rọ̀kọ́ndú tí wọ́n ń gbà láti fi jáwé olúborí lọ́nà tí ò tọ́. Lórí ètò ìdìbò ìpínlẹ̀ Ondo báyìí olùdíje mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ti juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún gómìnà Lucky Ayédàtiwa. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jáde láti ọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ní ìpínlẹ̀ Ondo ìyún ọmọọba Ebenezer Adeniyan tó sọ di mímọ̀ lánàá òde yìí nínú ètò ti ṣe ní àlàyé wípé àwọn èèkàn ẹgbẹ́ òṣèlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ti juwọ́ ju sẹ́lẹ̀ báyìí tí wọ́n sì ti sọ wípé àwọn kò ṣe mọ́ o àwọn ti fara àwọn jìn fún ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo láti inú ẹgbẹ́ òṣèlú APC ìyún Lucky Orímisàn Ayédàtiwa gẹ́gẹ́ bí ó ṣe fi orúkọ àwọn ògbóǹtarìgì olóṣèlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún tó fi wọ́n léde nínú ètò ti dárúkọ Ajíbọ́lá Fálẹ̀yẹ Ọ̀nàrẹ́bù Jẹ́nyọ Àtáńkò àti Ọláìdé Ibrahim nínú ètí wọ́n jáde wá láti inú ẹgbẹ́ òṣèlú Àkọ́dù National Rescue Movement àti African Democratic Congress tó sì já sí wípé àwọn mẹ́ta ó ní wọ́n ṣe àbẹ̀wò sí Lucky Ayédàtiwa lánàá òde yìí nínú ètí wọ́n ti jọ̀wọ́ ara wọn kalẹ̀ wípé àwọn ti fi ara wọn jìn pé gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ àwọn ó ní àwọn yóò sì pa á láṣẹ fún wọn pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ ìka náà fún ẹgbẹ́ òṣèlú APC lásìkò tí Lucky Ayédàtiwa tó jẹ́ olùdíje sípò gómìnà ní ẹgbẹ́ òṣèlú APC tó sì tún jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí yóò tún máa fi ohùn léde ó kí àwọn ènìyàn yìí dáadáa ó ní ẹ kú fọmọnìyàn ṣe ẹ sì kú ìfẹ́ ara ìlú ó ní òun kò rò tẹ́lẹ̀ wípé kí ẹ darapọ̀ àbí kẹ́ ẹ jọ̀wọ́ ara yín sílẹ̀ oníṣùgbọ́n ìgbésẹ̀ tẹ́gbẹ́ yìí ó ń ṣe àfihàn pé lóòótọ́ àti lódodo ó lẹ nífẹ̀ẹ́ ọmọnìyàn tẹ̀sí fẹ́ràn àwọn ará ìlú nínú ètò ti já sí wípé ó rọ̀ wọ́n pé kán pa ní àṣẹ kí wọ́n sì gba àwọn ènìyàn wọn ní ìyànjú láti jáde wá lọ́jọ́ àbámẹ́ta tí ń ṣe ọ̀la òde yìí láti tẹ ìka wọn fún ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó sì tún ṣe ń tẹ̀ wá lọ́wọ́ níbi ọjọ́ kan sẹ́yìn tá a ti mọ̀ wá pé níṣe ní ilé ẹjọ́ tó wà ní Àbújá náà ti ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sí júwe ilé fún ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà ti ẹgbẹ́ òṣèlú Labour Party ìyún Olúṣọlá Ẹbíṣe ní wípé kó lọ rèé jókòó lé náà a sì tún ti mú ìròyìn náà wá wípé níṣe ni Alhaji Atiku Abubakar tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú PDP lásìkò tí wọ́n ń ṣe ìpolongo ìbò ní ìpínlẹ̀ Ondo náà òní náà ti sọ bẹ́ẹ̀ tó ti rọ gbogbo àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé ẹ dìbò yín o kẹ́ ẹ dì fún Agboola Ajayi lẹ́yìn tó jáde láti inú ẹgbẹ́ òṣèlú PDP. Ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ ní Lọ́kọ́jà ti ṣe bẹ́ẹ̀ fọwọ́ òsì júwe ilé fún olùkọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé ìwé ọ̀hún lórí ẹ̀sùn pé wọ́n ń béèrè fún ìbálòpọ̀ ṣáájú kí wọ́n tó fún àwọn akẹ́kọ̀ọ́ ní máàkì wọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú bó ṣe já sí wípé àwọn àgbáríjọ àwọn elétò ilé ìwé ọ̀hún ìyún Federal University Lọ́kọ́jà tó wà ní ìpínlẹ̀ Kogi ó ní wọ́n ti jókòó ẹlẹ́ẹ̀kejì nínú ètò wọn ti ṣe àwárí àti òkodoro ọ̀rọ̀ náà tí wọ́n sì fi ẹ̀sùn kan àwọn olùkọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ètò wọn sọ wípé wọ́n hu ìwà tí kò bá òfin mu pẹ̀lú bọ́n ṣe ń béèrè fún ìbálòpọ̀ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́bìnrin ṣáájú kí wọ́n tó lè máa fún wọn ní máàkì ìjókòó ọ̀hún nínú àgbáríjọ nígbà tó já sí wípé ẹni tó jẹ́ alága ìjókòó ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Senator Victor Ndoma Egba ó ní ó sọ ọ̀rọ̀ náà jáde síta wípé iléèwé ọ̀hún ò ní fi ọwọ́ yẹpẹrẹ mú ìwàkiwà láàrin àwọn olùkọ́ ilé ìwé gíga náà ó tún wá rọ àwọn akẹ́kọ̀ọ́ wípé bẹ́ẹ̀ bá kẹ́fín olùkọ́ kan tó bá ń dúnkokò mọ́ yín lórí pé dandan òun gbọ́dọ̀ ní ìbálòpọ̀ pẹ̀lú yín ẹ gbìyànjú kẹ́fín òun náà léde àwọn yóò sì ṣe ìwádìí finifini nílé tí àwọn yóò ti fi òfin tó tọ́ àti ìyà tó yẹ tí àwọn yóò fi jẹ irú olùkọ́ bẹ́ẹ̀ nínú ètò ti sọ di mímọ̀ wípé lára ìwádìí àti àṣeyọrí ìwádìí àwọn oní fífi ọwọ́ sí júwe ilé fún àwọn olùkọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nínú ilé ìwé gíga Federal University Lọ́kọ́jà ní ìpínlẹ̀ Kogi ọ̀hún.
ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn mẹ́ta tí wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye lásìkò ìjàmbá ọkọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Rapid Response Squad ni wọ́n ti sọ bẹ́ẹ̀ tí wọ́n ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan ló wáyé ní òpópónà Governors Road Aláùsá ní Ìkẹjà ìyún ní ìpínlẹ̀ Èkó nínú ètò ti já sí wípé àwọn tí wọ́n wa ọkọ̀ tó jẹ́ Toyota Camry aláwọ̀ pupa ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ fi orí sanpọn nígbà tí wọ́n sọ ìjánu wọn nù tó sì já sí wípé wọ́n ń gbìyànjú láti dóòlà ẹ̀mí wọn nínú ètò já sí wípé àwọn mẹ́ta kan tí wọ́n pe orúkọ wọn ní Ẹ̀sáyà Adégbénró ẹni ọdún méjìdínlógójì, Edet Johnson ẹni ọgbọ̀n ọdún àti Eve Sowemima ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ni wọ́n rìn sí àsìkò ìgbà tí ìjàmbá ọkọ̀ náà tí ó ṣẹlẹ̀ nínú èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àwárí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a mọ̀ sí iPhone 15 èyí tí owó rẹ̀ jẹ́ 1.3 million pẹ̀lú iPhone 12 èyí tí owó tiẹ̀ jẹ́ 620,000 tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí mú ní àsìkò tí ìjàmbá náà tí ó ṣẹlẹ̀ tí wọ́n kò sì ná ní ẹ̀mí àwọn tí ìjàmbá ọ̀hún ṣẹlẹ̀ sí lásìkò tí àwọn ikọ̀ agbófinró náà tí wọ́n débi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń gbìyànjú àti dóòlà ẹ̀mí àwọn ènìyàn méjèèjì ọ̀hún ó ní wọ́n kẹ́fìn wípé àwọn ènìyàn burúkú yìí wọ́n ti jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tí wọ́n sì gbé ìgbésẹ̀ nílé tí wọ́n ti rí wọn mú ní ẹsẹ̀ bàtà tí kò jìnnà sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wàyí o wọ́n sọ dímọ̀ pé ọwọ́ ti bà wọ́n báyìí o nígbà táwọn yóò sì kojú wọn sílé ẹjọ́ láìpẹ́. ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìjàmbá ojú pópó ti ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́kadà kan sọnù àpàpàǹdodo báyìí ní ìlú Òkùkù ní agbègbè tí wọ́n pè ní Òkè Àánú ní òpópónà márosẹ̀ Ọ̀fà ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ètò ìjà sí wípé ọlọ́kadà kan tí kò sẹ́ni tó mọ orúkọ rẹ̀ àbí ìdánimọ̀ rẹ̀ lásìkò tá a fi kórè yín jọ ó ní ó ṣe bẹ́ẹ̀ pàdé ikú òjijì lójú pópó náà látàrí wípé ó ṣubú lulẹ̀ nígbà tí ó ń sá eré ní ojú òpópónà náà. gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro àjọ civil defence ní ìpínlẹ̀ Ọ̀ṣun Kẹ́hìndé Adélékè bó ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní àwọn yọjú síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ èyí tí a lò sẹ́yìn yìí ní Òkè Àánú nínú ètò ti já sí wípé ọlọ́kadà ọ̀hún ni wọ́n ń bọ̀ láti ìpínlẹ̀ Kwara ní Gẹ̀rẹ́ Álímì tí ń ṣe ìlú Ìlọrin nínú ètò ti já sí wípé ìgbà tó dé Òkùkù ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ sí tí eléru rẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó sungi. Kẹ́hìndé tẹ̀síwájú wípé àwọn ti ṣe àwárí àwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú ìtàwọn ti fún wa ní ìròyìn ìbànújẹ́ ọ̀hún tó sì já sí wípé wọ́n ti gbé òkú arákùnrin náà sílé ìgbókùpamọ́sí ó sì di mímọ̀ pé àwọn ẹbí rẹ̀ ti gbọ́ o wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ lórí wọ́n sì wá gbé òkú rẹ̀ ní ilé ìgbókùpamọ́sí ọ̀hún àfi k'Elédùmarè kó má jẹ́ ká sìnrìn ká sì má gba ìpè ìbànújẹ́. Ọwọ́ ti tẹ Samuel ní ìpínlẹ̀ Ògùn lórí ẹ̀sùn pé ó fọ́mọ ọdún 14 lóyún ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Samuel Ani ní ọwọ́ ti bàbá yìí léyìí tó ń gbé ní agbègbè Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Àlàyé tí Ọmọlọ́lá Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó ṣe ni wípé Samuel yìí ó ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 14 nínú ètò tí tún ṣe bẹ́ẹ̀ tó ti fún ọmọ náà ní oyún. Wọ́n ti gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn nínú èyí tí wọ́n ti ń fún ní ìtọ́jú àti àwọn àyẹ̀wò tó yẹ nínú èyí tí wọ́n sì ti sọ dímọ̀ pé Samuel ló ti wà ní àtìmọ́lé báyìí nínú èyí tí àwọn ti ń ṣe ìwádìí ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sì gbé ìgbésẹ̀ ètò tọ́lé lórí. Ó sì sọ dímọ̀ pé àwọn ti gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ báyìí. Ìròyìn tí Yorùbá Nation níṣẹ́ ni ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n tí wọ́n sì jẹ́ olólùfẹ́ ilẹ̀ káàárọ̀ òjíire ni wọ́n ti ń pe gbogbo àwọn tán jẹ́ ajìjàgbara ní tìtòótọ́ wípé ẹ má mà sùn ìgbésẹ̀ yín ò mọ̀ tí ì tó bẹ́ẹ̀ ni ìgbìyànjú yín kò tí ì tó ẹ jẹ́ ká gbìyànjú láti lè máa ṣe ìkéde àti ìtanijí fún àwọn ọmọ káàárọ̀ òjíire. Ìròyìn ló jáde lẹ́yìn tí ìkànnì àrólé bàbá 1010 TV2 tó gbé ìròyìn kan lánàá òde yìí nínú ètí ogúnlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ń sáré tẹ̀lé àwọn olóṣèlú káàkiri níbi tí àwọn ènìyàn ti ń fi ojú ìwòye wọn tí wọ́n ti fi hàn wípé ǹjẹ́ ní tó tọ́ là á sì ń ṣe yìí èyí ló sì wá fà á tí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn fi wá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà wípé ìkéde àti ìtanijí wa ó ní kò tí ì tó ní ilẹ̀ káàárọ̀ òjíire. Wọ́n sọ dímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń bẹ ní agboolé kan àbí ìlú kan tó sì já sí wípé
kò sí iná lọ́dọ̀ wọn ọ̀pọ̀ ní o tiẹ̀ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ débi tí wọ́n mọ ohun tó ń lọ lórí ayélujára. Wọ́n ní ṣùgbọ́n ìgbésẹ̀ tá a lè gbé tó tún lè mú ìdàgbàsókè bá ìgbésẹ̀ tí à ń gbé yìí tá à ń pè fún ìdásílẹ̀ Yorùbá òun náà ní ká sì máa ṣe bẹ́ẹ̀ yọjú sí ojúlé, ọgbà sí ọgbà àti ìlú sí ìlú ká lè máa jẹ́ kí àwọn ènìyàn wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire kí wọ́n mọ̀ pàtàkì ìkéde ọ̀hún. Ní ti Biafra níṣẹ́ ní Simon Ekpa ló ti ń yọ yìí tó sì ti ń yọ sí twiste sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ayélujára báyìí pé òun ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní láǹfààní láti wọ ilẹ̀ Ìgbò bí tí ń wù kó mọ̀. Simon Ekpa tó kọ sójú òpó ayélujára X rẹ̀ nínú ètò ti sọ di mímọ̀ wípé àwọn kò tiẹ̀ kí ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kò fọ́ rárá fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bóyá fún àwọn ọmọ ilẹ̀ Ìgbò ní ààyè àbí kò fún wọn nínú ètò ìṣèjọba rẹ̀ ó nítorí pé bí àwọn ṣe wà yìí àwọn ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni kò sí ìgbàláyè bí tí ń wù kó mọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wọ ilẹ̀ Ìgbò bó ṣe léwu kò jẹ́ lánàá òde yìí ni Simon Ekpa fi ìròyìn náà léde wípé ó ń gbà wuyewuye pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Anambra nínú ètò wọn ti fẹ́ sọ̀rọ̀ nípa ìjìjàgbara ilẹ̀ Biafra ó ní ṣùgbọ́n ó dóhùn lójú pé ààrẹ ò lè wá torí pé àwọn ti pèsè àwọn ọmọ ogun kalẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí ìyàlẹ́nu àwọn ènìyàn níṣẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò lọ sí ilẹ̀ Ìgbò náà lánàá mọ́ tó sì sọ di mímọ̀ pé Simon Ekpa sì sọ di mímọ̀ wípé ìṣèjọba àwọn ti bẹ̀rẹ̀ torí pé àwọn ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìròyìn ti ilẹ̀ òkèrè wọ́n ṣe pàṣán ìyà fọ́kùnrin tó ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó oníyàwó lórílẹ̀‐èdè Zimbabwe. Gẹ́gẹ́ bí fọ́nrán náà bí ó ṣe ń jáwọn ènìyàn káàkiri orí ayélujára nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé arákùnrin kan ó ń ṣe bíi arákùnrin tó jẹ́ ti ọmọ orílẹ̀‐èdè Equatorial Guinea èyàn Bàtáṣà tí ó ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn obìnrin tí òǹkà wọn jẹ́ 400 wọ́n sì sọ di mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ mélòó tún ṣẹlẹ̀ ní Zimbabwe nínú ètí arákùnrin kan tí wọ́n ti ṣe pàṣányà fún nínú àlàyé tí wọ́n ṣe nínú fídíò ọ̀hún ó sọ di mọ̀ wípé àwọn obìnrin tó ní ìbálòpọ̀ pẹ̀lú yìí ó ní àwọn ọkùnrin wọn ni wọn kò tó ọkùnrin lórí pápá láti ṣe eré ìbálòpọ̀ tó sì já sí wípé ńṣe lòun ràn wọ́n lọ́wọ́ láti ṣiṣẹ́ àṣekù tí wọ́n lágbára láti ṣe dáadáa níṣẹ́ ni àwọn ọkùnrin náà ni wọ́n kó arákùnrin náà sí ìta gbangba tí wọ́n sì dá dọ̀bálẹ̀ nínú èyí tí wọ́n ti ń san ní rọ́bà lẹ́yìn tí wọ́n lù ní ìlùkulù. ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú fídíò ọ̀hún a kò láǹfààní láti ṣe àfihàn rẹ̀ fún yín látàrí òfin àti ìlànà tó dé wá lórí ìkànnì YouTube tá a wà yìí àmọ́ tẹ́ bá fẹ́ wo fídíò ọ̀hún láti lè máa jẹ́rìí máa jẹ́ mi ìṣó ẹ kàn sí Crime Watch Zimbabwe lórí Twitter ẹ rí níbẹ̀. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín náà ní Àyànfẹ́ Elédùmarè ǹjẹ́ títí di ìgbà tá tún padà máa fún yín ní ìròyìn mi orúkọ mi ò ní yí padà Àyànfẹ́ Elédùmarè yìí náà ni a kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i.